Ǹjẹ́ káre lérè gbèní kẹ̀tẹ́ wálé ní bára rẹ̀ sàánú? Wọlé òbúpo ní mọ́ ń yọmọdé lára. Fènìsépo ń wò fènìsépo ní bára rẹ̀ sàánú. Àwa lọmọ gbọ́ ọmọ gbọ̀họ ọmọ gbòǹgbò tí ń yọ kìtì lẹ́yìn òrù. Àkànbí mo délé alágbà apẹ̀rẹ̀ báyìí ni mo bá wọn tí wọ́n hun wọ́n ní wọ́n hun apẹ̀rẹ̀ mo lémi ò lè hun apẹ̀rẹ̀ èdè ni mo lè hun pọ̀. Mo délé jágilẹ́gbò ṣoògùn mo bá wọn níbi tí wọ́n ti jáwé. Wọ́n ní kí n wá jáwé kí n wá wégbò mo lémi ò lè jáwé bẹ́ẹ̀ ni wọn ò lè wégbò èdè ni mo lè wà pọ̀. Nítorí tí mo bá jà yìí sò yìí tí mo mú yẹn rẹ̀ yìí tí mo mú kan lù kan tó wá dodidi. Bolúgbọ́n bá débẹ̀ wọn abùmú bárẹ̀sà gègé bá débẹ̀ wọn abùwẹ̀. Ọwọ́ àràngún àgàgán bá débẹ̀ wọn abùbọ́jú wá ní pédépédé ní pédétélédé fẹ́ jẹ ìran pèdèpèdè ní pèdè káàrà ọ̀tọ̀ tí ó kọ́ ara ayé lẹ́kọ̀ọ́ òun làákàyè. Ẹ̀ka alẹ́ ẹ̀ka àsán àkó ojúmọ́ gbogbo ògbà tẹ́ ẹ bá láǹfààní àti máa wo fọ́nrán yìí. Ọ̀rọ̀ tí mo fẹ́ láǹfààní tí mo fẹ́ pẹ̀kẹ́lù lálẹ́ yìí yóò dá lórí àwọn bàbá wa méjì. Nítorí ẹni tó bá láǹfààní tó kọlà sí gbogbo ọmọ Yorùbá lẹ́mìí bó bá jọmọ kékeré bàbá ni. Gbogbo ẹni á bá sì fi joyè láàrin ìlú kan sí kejì bàbá ni. Eléyìí ò ní mú èébú àbí ọ̀tẹ̀ wá. Ọ̀rọ̀ àlùfàǹsá kò sì ní jáde ńbẹ̀. Nítorí imí títí etí àwo gbẹ̀gìrì ẹ jẹ́ kánùnù ká máa jẹun lọ bójú bá kú ọkàn ò ní kú o. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó sì rántí ẹni mọ̀ ọ́ gbọ́. Nítorí ọ̀rọ̀ a máa yọ obì bẹ́ẹ̀ la sì máa yọ idà nínú apó. Gbogbo ẹni wọ́n bá sì kọ́ níléere. Orí kò ní sọ pé tàgbàlagbà báwo nítorí ẹnu ẹ̀nìwọ́ náà wà. Ní ó jẹ́ ń ké sí gbogbo àwọn ọmọ bàbá wa Àrí Ọ̀nà Kakanfò fúnlẹ̀ Yorùbá. Bàbá wa Gani Adams. Wípé àwọn fọ́nrán kan wà tí mò ń bá pàdé fúnra mi. Tá a sì wò wípé a gbọ́dọ̀ pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ OPC àbáwọn tó bá súnmọ́ bàbá wa Gani Adams ká pè wọ́n sí àkíyèsí àtàwọn ọmọ Yorùbá míì náà bẹ́ẹ̀. Orí bá ti wáyé párí láàrí mo kí Space TV mo kí ìyá mi Oyèkánṣọ́lá mo kí Wálé Ọlálẹ́yẹ mo kí gbogbo àwọn tó wà ńbẹ̀. Orí iṣẹ́ bọ́ iṣẹ́ ogun bá ti wáyé párí láàrí ọ̀yẹ̀yẹ kan ò ní yẹ kádàrá. Kádàrá tóníkálùkù kọ̀ ó ṣọ̀tọ̀ọ̀tọ̀. Àsìkò tóníkálùkù wáyé ó ṣọ̀tọ̀ọ̀tọ̀. Ìgbà tóníkálùkù ó lò ó ṣọ̀tọ̀ọ̀tọ̀. Àsìkò tọ́lọ́hun sọ pé ìràwọ̀ oníkálùkù táyé ọmọ fẹ́ ó ṣọ̀tọ̀ọ̀tọ̀. Ìyẹn ò ní bí mo bá bú Ààrẹ Gani ìyẹn ò ní kí gbogbo àwọn ọmọ tí ń bẹ lẹ́yìn wọn di àwọn ọmọ lẹ́yìn olóyè Sunday Igboho. Ìyẹn ò sì ní gbogbo ẹni tó ń kàbùkù olóyè Sunday Igboho káwọn tó jẹ́ olólùfẹ́ rẹ̀ kí wọ́n dẹ̀yìn ọmọ Ààrẹ Gani Adams. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó ti kọjá ọ̀rọ̀ ká máa láǹfààní láti máa tòkó ọ̀rọ̀ sọ. Ìpè ogun social media ni Igboho ń jà. Ààrẹ ló lè jagun gidi. Ààrẹ mọ àmì lẹ́nu ẹ̀ náà Sunday yẹn ṣó lè dààmú. Bá a bá ti wá wà lórí social media oníkálùkù ò ní mọ ẹjẹ́ wọn ọ̀rọ̀. A rí inú àwọn èèyàn tiwa náà tí wọ́n mọ̀ ní Gani Adams rúpẹ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Èèyàn mélòó ni ó rí Gani Adams tí ó rí ààrẹ tí ó wà ní Gani bò tiẹ̀ ṣe jẹ́. Àmọ́ bá a bá ní a máa ṣe lọ báyìí. Ọ̀rọ̀ máa ń dùn yẹn kan jìyàn kan lọ. Bá a bá sì ń sọ à ń yẹ̀yẹ́ ara wa à ń láǹfààní láti tara wa lọ́pọ̀ síta ni. Mo kí brother Abdulkabir Ashafa Alhaji mo kí yín.
Baba Faruku, Ikako ní ṣẹ̀mí, forward ever, backward ever. Aláṣẹ Oyi Ọlọ́run properties. Lára àwọn tá a jọ ń ṣiṣẹ́ pọ̀, tá a jọ ń talẹ̀ ni. Gbogbo ẹni bá fẹ́ ra lé tó fẹ́ ra lẹ̀. Gbogbo ìlúkìlú tó ọba fẹ́ rà sí kàn sí wa. Tí wọn ò ní bẹ́jà bákan. Ibi ọba fẹ́ sí àásìrí ń bẹ̀ tí ó dájú. Mo kí Aṣíwájú Ògúnlẹ̀yẹ ọmọ wọn lọ́yọ̀ọ́ Aláàfin Òjò Pàṣẹkẹ̀rẹ̀ mọ́dí ọmọ Àtìbà. Orí lára àǹfààní nǹkan tí mo wá láǹfààní tí mo fẹ́ sọ fún wa ni wípé Olóyè Sunday Igboho kìí ṣòní lọ́lọ́yè Sunday Igboho ti ń bẹ. Kásìmọ́ tanra wa kìí ṣòní kò ń ṣàná láàrẹ Gani Adams ti ń bẹ. Àmọ́ Olóyè Sunday Igboho kọ́ṣẹ́ lábẹ́ ààrẹ Gani Adams. Oníkálukú ń ṣọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Kò wá ní dòní látijọ́ tí Olóyè Sunday Igboho ti ń ṣọdẹ rẹ̀. Kò ṣọdẹ kan rí. Kó wá ní ẹran yìí òun ò rí pa ààrẹ Gani Adams wá gbà mí kalẹ̀. Bàbá mi Ìdòwú. Bẹ́ẹ̀ náà ni ààrẹ Gani Adams ò ṣọdẹ kan rí. Kó yẹ̀ṣẹ̀ wá máa ké sí Olóyè Sunday Igboho wá rà mí kalẹ̀. Orí kò mú lẹ́nu kò mú létè ló lè ṣọpọ alápẹpẹ. Onísùúrù ló lè ṣọpọ alágídí. Àti dá wọn lákàndá. Orí gbogbo ẹ̀yin oní eye service lẹ́yìn bá Gani Adams àtẹ̀yin oní eye service lẹ́yìn Olóyè Sunday Igboho ẹ ṣe jẹ́jẹ́ ilẹ̀ yọ̀. Ìdí tí mo fi ń ṣe léyìí kìí ṣe pé mò ń bẹ̀rù àwọn àjọ O.P.C. No. Kìí ṣe pé ọ̀rọ̀ kan ni wọ́n sọ tá a lè sọ. No. Àmọ́ onílù ò ní fẹ́ jí ó tú. Ogun abẹ́lé tá ń kó jara wá tó gẹ́. Ogun tá ti ń wọlé wá. Ẹ jẹ́ àkọ́kọ́ láǹfààní ká pagbára pọ̀ ká pàmọ̀pọ̀ ká pèrò pọ̀ náà. Ká tó máa faṣọ ara wa ya yánkanyànkan. Ẹ ra wọn ọmọ kéékèèké. Wọ́n má rẹ Gani Adams wọ́n mú sọ́wọ́. Ara wọn ọmọ kéékèèké lọ́dọ̀ wa náà wọ́n máa bú Olóyè Sunday Igboho. Láàrin mi àti ẹ. Ṣé wọ́n bí fùrọ̀ yálà yẹ nìkan kan yín re kórìgbò òun wájú báyìí. Kò wá ní Sunday Igboho, you are mad. Bóun ò sọ̀rọ̀ ìfọ́tí tí ó ti dún ní agbárí rẹ. Ìgbé ó dàpọ̀ mọ́tọ̀. Bẹ́ẹ̀ náà ni èèyàn kan ò lè rárẹ̀ Gani Adams ń ta kó nawọ́ sí pé Gani bọ́ síbí. Social media ló fún gbogbo oníkálùkù láyọ̀yọ̀. Kò wá sí kankan táwọn méjèèjì gbé lọ́wọ́. Tójú wípé they are our warriors. Láyé Ògèdèngbé agbógun gbòrò. Àwọn kan ni wọ́n jọ jagun. Láyé Kómi, àwọn kan ni wọ́n jọ jagun. Gbogbo tí ó bá ti pé méjì. Someone has to be foolish for wisdom to have value. Gbogbo tí ó bá ti pé méjì kìí ṣòye èrè. Ló fi jẹ́ wípé nínú ilé bí àwọn ọba pé méjì ẹ̀ ní mẹni tó bẹ̀rẹ̀ dùn. Ló máa mú baálé ilé jókòó wípé ta ló ti dáná tán nínú yín. Káwá ní Igboho Gani ẹjẹ́ asinmi bó tó wóró ẹsinmi bó tó yẹ kí ẹnu ẹsinmi àròyé orí tí ọ̀ká gbọ̀n. Tá a bá wò ó bí Igboho ṣe bẹ̀rẹ̀ gbésí ayé rẹ̀ yàtọ̀ sí bí Gani ṣe bẹ̀rẹ̀. Bóníkálukú ṣe ń ṣọdẹ tí ẹ̀ ń ṣọ̀tọ̀ọ̀tọ̀. Orí Àmọ̀tẹ́kùn ṣọdẹ kìnìún ṣọdẹ. A ò lè ní kí Àmọ̀tẹ́kùn kó tẹ̀lé kìnìún. Bóníkálukú ṣe ń ṣe ọdẹ tí ẹ̀ yàtọ̀ọ̀tọ̀. Àmọ̀tẹ́kùn a máa yọ gọ́lọ́gọ́lọ́ ẹkùn abẹ́ jìgàjìgà. Dandan kọ́ ó ní pẹ̀lẹ́ lákọ ó lábo Igboho kọ́ṣẹ́ Igboho iṣẹ́ kí ni wọ́n ń kọ́.
bá a bá dúró lọ́jọ́ kìíní àná ta ní Ìgbòho gbàṣẹ ogun Fúlàní ó ti kó wa lẹ́rù lọ́jú bó ti yẹ lọ. Ọ̀nà tẹ́yìn máa rìn ní ẹ̀rìn ẹ má fi Ìgbòho kọ́rọ̀ sọ. Ọ̀nà tẹ́ lè rìn ní ẹ̀rìn. Bẹ́ẹ̀ bá wò pé bí tí Ìgbòho ṣe dé kò tẹ́ yín lọ́rùn ẹ̀yin náà tẹ̀síwájú. Overtake is allowed in the journey of life, but don't overspeed because overspeed kills. Àwọn èèyàn tí ń rí yín gẹ́gẹ́ bí onílára olówó. Ló fi jẹ́ pé in terms of arms of government, a ní Navy, a ní Air Force, a ní sójà, a ní ọlọ́pàá, oníkálùkù ń ṣe ọdẹ kí security lè wà lù ní. Bí Sunday Igboho bá dapá kan mú káwọn ọmọ Gani náà níbi kan mú. Ló fi jẹ́ pé ayé ò ṣe kó fẹ́yẹ̀ kan. Nílẹ̀ Ìgbò, a ní Tòǹbòlò, a ní Àsádìdòkúbọ̀. Kí ló dé lọ́dọ̀ tiwa? Gbogbo àwọn tó jẹ́ aṣọ yìí wá làwa ń fàyà. Ni mo ṣe ní àìrìnpé ejò ní jẹjò níyà bọ́n ká bá síwájú tí sèbé tẹ̀lé. Ta ló fẹ́ kojú àfàyàfà? Gbogbo àwọn ọmọ tó ṣe pé bí wọ́n bá yìnbọn létí wọn yóò fò fẹ́ǹsì ni o. Gbogbo wọn ní Igbe Gani ṣé bẹ́ẹ̀ náà wá ni. Ẹbí àwọn tó bá jẹ́ O.P.C tí wọ́n bá súnmọ́ Ìgbòho wọ́n sọ fún wọn pé kì í ṣẹni tó lè bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Bàbá wa rẹ lòmíì wọ́n ní Sunday Igboho jagunjagun orí social media ni pé ká lọ wo rẹ́kọ̀dù Ààrẹ Gani ní 1993. Bẹ́ẹ̀ ni Ààrẹ Gani participated very well back then láyé ogun Mile 12. Ogun Mile 12 wẹ̀ lè fi wí odidi country. Alhaji Ibrahim Eleyele ọmọ Ẹ̀gbá ọmọ Níṣàbí ọmọ Agbòǹgbò Àkàlà. Ẹ̀gbá onígbẹ̀dù àlùlà Ẹ̀gbá onígbẹ̀dù àlùlówó lọ́wọ́ alágo ọ̀ranyàn tantantan. Wọ́n bí mi láké mo sẹnu gbígbó bí ìjẹgẹ. Wọ́n bí mi nígbà ògùrà mo gbólóhùn bí ọ̀jẹ̀. Ogun Mile 12 ó yàtọ̀ sí ogun odidi country. Àkọ́kọ́ ó ń jagun láàrin àwọn ọba Yorùbá síra wọn. Ogun Mile 12 ò kan gbogbo ọmọ Yorùbá nígbà yẹn. Gbogbo ọba aládé ní kọ́ọ̀sì eléyìí gbé. Ogun Mile 12 Èkó nìkan ló mọ̀. Àmọ́ báyé ti rí ngbà náà jagunjagun l'Ààrẹ Gani. Ẹ wá jẹ́ àwò Olóyè Sunday Igboho bẹ̀rẹ̀ ogun tiẹ̀ lógun ìlú sílùú lógun ìgbà náà social media kọ́ ló jẹ́ k'Olóyè Sunday Igboho ní orúkọ fẹ́yìí tẹ̀ ní làákàyè. Ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ni tó ṣe wípé egun tó egun gbẹ̀tugbẹ̀tu tó gbẹ̀tu afọ́bọ̀ tó afọ́bọ̀ oníkálùkù ń jà wọ́n yìnbọn fúnra wọn. Ṣógun Mile 12 tó ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀. Nítorí tá a bá protect image àti integrity ẹ má jẹ́ afara wa láṣọ yánkanyànkan. Láyé ìgbà tá à ń sọ yìí ta ló ní fóònù tí ó fi mọ̀ wípé ọkùnrin kan wá látòkè Ògùn tó kọlà tí wọ́n ń pè Sunday. Láyé lónìí àwa kọ́ la fún Olóyè Sunday Igboho Sunday.
orúkọ tó rà láti Mọdákẹ́kẹ́ pé níbo Sunday yìí ti wá ó wá láti ìlú Ìgbòho. Sunday ọmọ bàbá Ìgbòho ni wọ́n yọ bàbá kúrò ńbẹ̀ ló di Sunday Ìgbòho. Mo ti sọ nínú ìtàn wípé bàbá tó bí olóyè Sunday Ìgbòho àwọn bàbá oníṣègùn tí wọ́n ń tọ́jú wárápá, tọ́jú ẹ̀dà, tọ́jú gángangan. Wọ́n mọ́ wá ń pè wọ́n ní bàbá Ìgbòho nítorí kò sẹ́ni tó lè pè wọ́n lóko. Bí kí wọ́n mọ̀ lọ pé dádì UK, dádì US, wọ́n wá ń pè wọ́n ní bàbá Ìgbòho. Nígbà tó lóye Sunday Ìgbòho dọ́dọ̀ bàbá, àkílórúkọ ẹ Sunday, aníbo lọ́dọ̀ yín, àbàbá mi ni bàbá Ìgbòho. Ló di Sunday Ìgbòho. Wá wo bí tí ogun ìlú ìṣe lágbára tó ń gbà náà tọ́lọ́ bá wa pẹ̀tù sí. Igboho make his name there. It was declared wanted during the Akure crisis. Fẹ́yìntẹ́ ìbámọ̀tàn ẹ̀yin ọmọ kéékèèké tẹ ẹjọ́ OPC lánàá yẹn. Nítorí ọwá ní òkígbẹ́. Tájẹ̀gbé ọní afọ́bọn. Àwa mú gbogbo àwọn jagunjagun gbogbo èyí tí mo sọ yìí kìí ṣe pé mo fi ń dìmọ́tì bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò nítorí kéèyàn tó joyè Ààrẹ Ọ̀nà Kakanfò jagunjagun ni. Akíntọ́lá jagunjagun ni. Káṣímọ̀wò Abíọ́lá ó jagun fúnra Yorùbá kó tó wá di pé ó kan Ààrẹ Gani Adams. Nítorí tá a bá máa sọ wá ní Sunday Igboho jagunjagun orí social media ni ṣé social media ti dé láyé ogun Mọdákẹ́kẹ́? Kò tí ì dé. Ẹ ṣèyí òun lé ní. Ẹ̀kejì, sága kan ṣẹlẹ̀ láyé bàbá wa Adédìbú àti bàbá wa Ládọjà. Gbogbo ìgbà yìí social media ò tí ì dé. Adédìbú was the Godfather there. Bàbá wa Kábíyèsí tó wà lórí oyè lónìí nílùú Ìbàdàn. Kádé ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, ká ṣe ọba kó pẹ́ lẹ́nu. Àwọn ni wọ́n jẹ gómìnà ńgbà náà. Wọ́n wá fẹ́ yọ wọ́n, ọ̀rọ̀ yìí wọ́n dá wàhálà lẹ̀ ní Ìbàdàn. Ẹ sì mọ̀ ìjà gbóró làrùn Ìbàdàn. Ló fi jẹ́ pé gbà tí wọ́n bí bàbá Ládọjà wípé ta ló yọ yín, wọ́n ní Adédìbú kọ́ ló yọ mí, Ọbásanjọ́ ló yọ mí. Do you know Ọbásanjọ́ declared olóyè Sunday Igboho wanted nínú sága tó ṣẹlẹ̀ l'Ákúrẹ́? Níjọ́ náà lọ́pọ̀lọpọ̀ wò pé bó lọkùnrin yìí ti gbé Ládọjà escape láàrin yìí nítorí ọjọ́ yẹn náà ni wọ́n parí impeachment wọn. Wọ́n impeach wọn Ìbàdàn, wọ́n fẹ́ gbé wọn l'Ákúrẹ́. Gbogbo àwọn tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n wọ́n mọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Béèyàn bá wà nílùú dọ́nà yóò mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀. Ni ó fi di pé Sunday Igboho yìí ó ń pè bọ́n ni. Nítorí gbogbo president protocol ni wọ́n ti sáṣì gbogbo ẹni tó wọnú họ́ọ̀lù tí wọ́n rí ammunition kankan. Ẹ̀gbà tó dójú ẹ̀ tán tí ròbọ́n dún tàtàtà táwọn ọmọ bàbá Adédìbú bẹ̀rẹ̀ wàhálà tí wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn ta. Wọ́n mọ bí tí olóyè Sunday Igboho ti rí ohun tó lò. Ló bí pé ó pè bọ́n ni ó pè bọ́n ni nítorí ó ṣú gbogbo ayé lójú pé kò sí bó ṣe lè rí bọ́n gbé. Ló bí pé Sunday Igboho máa ń pè bọ́n.
àṣẹ Ọlọ́run sì ni. Ṣé social media ló jẹ́ kí Igboho lórúkọ ń dọ́nà lọ́hùn-ún? Ẹ gbọ́, ohun tó bí social media ni wípé bá a bá lè ráwọn ìjọba wa dé, social media will help us to broadcast to the public, to the general public. Ogun Fúlàní ò ṣẹ̀ṣẹ̀ máa jà wá lókè Ògùn. Tẹ́nìkan kò gbọ́ nǹkankan. 1978 àbí 1976 ni mo gbọ́ wípé Sálísù lòun ti wà nílùú Ìgàngàn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ máa jà wọ́n bàbá wa lóko lókè Ògùn. Ẹ lọ béèrè tán. Ogun Fúlàní ò ṣe ohun tó lè Sunday Igboho rírí. Ohun tó wá fún olóyè Sunday Igboho ń go ahead ni wípé bá a bá ń dóde ìjọba, ọ̀rọ̀ yìí ó máa pẹ́, wọn à ní ṣe nǹkan kan sí. Tá a bá wo ohun tó ṣẹlẹ̀ láyé Buhari, the killing was much. Kò ṣe pé olóyè Sunday Igboho mọ̀ wípé àwọn gómìnà, àwọn aláṣẹ inú ìlú, àmọ́ tá a bá ń dúró dè wọ́n, ṣé wọ́n ó pa wá tán ni? Gẹ́gẹ́ bí Ààrẹ Gani ṣe ń láwọn ń dúró pàṣẹ. Láti ọdún yìí, ká ní olóyè Sunday Igboho síwájú, ta ló fẹ́ fún wa láṣẹ pé ẹnì ṣó ń bẹ̀? Ṣíṣíwájú olóyè Sunday Igboho ni wọ́n fi róko dá lókè Ògùn dì sí. Ìwọ̀nba oúnjẹ tí wọ́n rí jẹ́ ń bẹ̀ ó fi wọ́n lọ́kàn balẹ̀. Lẹ́nu ìgbà tí olóyè Sunday Igboho náà jókòó, ẹ mọ adúrú wàhálà àti ìdààmú tó ṣẹlẹ̀ ni. So ọ̀nà tí bá Gani Adams fẹ́ gbà, káwọn gbà á, kọkùnrin réjò, kóbìnrin réjò, àníkéjò mọ́ ti lọ. Olóyè Sunday Igboho kò bá yín dùn kankan. Kí ló fẹ́ bá yín jà sí? Ṣé O.P.C ló fẹ́ bá yín jà sí ni? Àbóyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Oyè tí ò lówó lórí, ọ̀nà lásán ni. Kí wá la wá ń bínú ara wa sí? Kò sì sínú ẹgbẹ́ O.P.C dábàá ní bóyá bí ẹgbẹ́ onímọ́tò tí lágbájá bá lọ́dún mẹ́rin, wọ́n yàṣẹ fún lágbájá. Ẹ já sí mi. Gbogbo èyí tí mò ń ṣe yìí, ẹ má wò wípé ọ̀rọ̀ yìí ti dùn wọ́n gan rárá o. Mò ń wò wípé àsìkò tá a wà yìí ká pínra wa lé. Rárá o. Mi ò bẹ̀rù o. Ṣùgbọ́n àpọ́nlé ni ká fúnra wa nítorí ogun ti wọlé tọ̀ wá, ká wá ṣe kí ni ká ṣe sùúrù. Kò mọṣẹ́, kò ṣe gbá, àìmọṣẹ́ rẹ̀ ló fi lé Sálísù kúrò ńbẹ̀ wọ̀n. Ó mọṣẹ́ kò mọṣẹ́, ó rí ẹni táyé bá ń fẹ́ kè ń lárùn kankan lára o. Ìfẹ́ tí gbogbo yín fi Ààrẹ Gani, iye ò ní kí àwọn tó jẹ́ olólùfẹ́ olóyè Sunday Igboho di ti Gani. Bẹ́ẹ̀ ni àwọn tó fẹ́ ti Gani, iye ò ní ká gba Ààrẹ Gani jẹ́ kí wọ́n wá di ti Sunday Igboho. Ẹja kọ́kọ́ lọ mú yẹn. Kò sí bẹ́ẹ̀ tí lè bàjẹ́ tó kẹgbàgbó jẹ́ dọ̀la. Àwọn kan sọ fún ọ wípé Igboho làwọn gbà fún. Orí ìkan kékeré báyìí lèèyàn máa fi convince èèyàn. Ìwọ̀nba ogun t'Ààrẹ Gani Adams jà ní 1993 ló fi convince àwọn èèyàn. Ó wá rí ogun Mọdákẹ́kẹ́ kọ́ ló lóye Sunday Igboho fi convince àwọn èèyàn. Bẹ́ẹ̀ ogun Àkúrẹ́ lẹ́yìn Ládọjà kọ́ ló fi convince àwọn èèyàn. Ó rí kí lọ kojú Fúlàní nígbà tí ọmọ Yorùbá nílò rẹ̀ ló fi convince gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Àfi ìjọ tá a bá rẹ̀
ẹnikẹ́ni tó supersede rẹ́kọ́ọ̀dù yẹn láyé òtò ní Sunday Igboho náà gbìyànjú ẹ̀rẹ́ nìkan tó ń lọ face wọn tó lọ tó òun tún burú ju Sunday Igboho lọ òun la yóò kí wọn. Àmọ́ tá a bá ń ṣe báyìí ayé ó kàn máa wò yí wọ́n máa fi ń ṣe èyẹ ni o. Ayé ó máa ṣe kí ni wọ́n máa wò yí wọ́n sì máa fi ń ṣe èyẹ. Ẹ sì máa jẹ́ kí olóyè Sunday Igboho máa ní sympathy sí. Mo léyàn kan ó ní ìgbà tí Ààrẹ Gani Adams ó ní Ààrẹ Gani ò ní passport nígbà tí ó fi sá lọ ṣebí Igboho fẹ́ sá lọ lọ́ fi mú jẹ́ ń kọ́ ẹlẹ́kọ̀ọ́. Mandela ó sá wá Nàìjíríà. Ànábì ó sá kúrò Mẹ́kà nígbà tó gbé ogun lé ó sá lọ sí Mẹdínà. Ọ̀gbọ́ mò ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ ni o. Ṣó wá rí bàbá wa Tinubu? He lived to live for today to come in place. Tinubu also ran away. Tó bá mọ̀ kó mọ̀. During the regime of Abacha, during the Nadeko period. Wole Soyinka also ran away during the Nadeko period. Mo fẹ́ rántí ni o. City Magazine, Dele Mohammed was also part of it. All Bola Ige, they live to live. If Aare Gani Adams have the opportunity, then he will also live to live. Iyo sínú èébú ni Yorùbá fi ní mọ̀jà mọ̀sálà makíkanjú lógun akíkanjú tó bá mọ̀jà tí ọ̀bá mọ̀jà tí ọ̀bá mọ̀sá irú wọn gbógun lẹ́bùnmí lọ ni. Utilize your brain and make use of your senses. So what are we insulating? Kí là ń sọ? Èébú kọ́ ẹni tó fẹ́ sá lọ tí wọ́n mú Kútọ́nù. Do you want him to be slaughtered? Do you want him to be killed? Iye ò sí nínú èébú tá a fi ń búyàn. No. Jagunjagun máa ń fi ibìkan lẹ̀ láti lè jagun ọjọ́ míì ni. Bàbá wa wò ó nígbà táwọn ará òkè ọ̀dọ́ mọ̀ wípé bí wàhálà yìí ṣe ń ṣẹlẹ̀ yìí báwọn bá pe Ààrẹ bá Gani Adams wọ́n mọ̀ dúró de protocol àwọn wò wípé tani ò ní dúró de protocol tó lè wá gbà wá kalẹ̀ gbogbo wọn pariwo olóyè Sunday Igboho wá gbà wá kalẹ̀ bí o because they knew ọ̀rọ̀ tiẹ̀ máa ń yá bá Gani Adams ó sì mọ̀ dúró de protocol pé protocol wo wọ́n dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ Igboho lásán tó bá sọ̀rọ̀ wípé à ń bọ̀ nínú ìlú báyìí ìlú yìí ó dẹ̀rọ̀ náà kò bí ọ̀tá ìyẹn ò ní kí ayé ó má mọ orúkọ Ààrẹ Gani Adams àti Ààrẹ Gani Adams ní 15 Ààrẹ Ọ̀nà Kakanfò. Ogun tó lóyè Sunday Igboho jà 6 governors and a lot of senators. No, don't let us say 6 governors. How the country, how the Northerners governor and all the Southwest governor sat down to fight him, deal with him. Ìbọn tí wọ́n yìn ní olóyè Sunday Igboho ṣé wọ́n yin irú ẹ̀ nílé Ààrẹ Gani Adams.
ó ní bóníkálùkù ṣe kọ ìlà sẹ́mi àwọn èèyàn. I will continue saying it. Aare Gani Adams is a warrior. Bàbá wa ni wọ́n. Lọ́dún tí Aare Gani Adams ń jagun, àwọn náà láwọn èèyàn kan tí wọ́n jókòó táyé ń tìtorí wọn tí wọ́n wò pé wọ́n ń ṣe jagunjagun. Àwọn ni bàbá wa Frederick Fashion. That is the root and genesis of the OPC. Nítorí lọ́jọ́ náà lọ́hùn ayé rí pé ọkùnrin yìí gbìyànjú, ayé sì ń fẹ́ wọn. Ṣé àwọn ọmọ Frederick Fashion àbí Frederick Fashion ń gbèrò pé kí Gani kú gbà yẹn? Bẹ́ẹ̀ ẹ má gbèrò bí kí Igboho kú. Ẹ má gbèrò ẹ̀. Or we are all created differently. And we are going to work in separate thinkings. Like I watch ọ̀tọ̀ọ̀tọ̀ síra wọn. You can't expect Sunday Igboho to start following Gani Adams like a dundus or prostrating for him. No. Bàbá wa ń sọ̀rọ̀ yìí, ẹja máa sọ pẹ̀lú làákàyè. Lórí gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí náà, mi ò bú bàbá wa Aare Gani Adams. Kìí ṣe pé ọ̀rọ̀ tí mo lè sọ ò sí, àmọ́ mò ń fèyí pé ìfẹ́. Ẹni tó bá mọ̀ràn àpọ́nlé sọ, ẹ ti mọ̀ wípé orí burúkú ọ̀rọ̀ náà kún ẹnu ẹ̀, kò fẹ́ sọ ni o. Ẹni tó bá rí oyin tó dùn, mọ̀ pé ohun tó dùn yìí náà a máa ṣekú pa ni o. Bọ́ ọ bá rò pé ọ̀rọ̀ ẹnu ọmọ yìí dùn, nǹkan mi lè jáde lọ́la. I'm not using this to beg you or that they have sober. I did not sober. But I'm giving an honor to our father, Iba Ige Adams. Not all these morons speaking. Ẹ̀yin morons yẹn kọ́, I'm not scared of any one of you. But olórí là ń forí fún. Ẹ má fún gángan ní fùkú fún, kí gángan má fọ̀fọ̀kúfọ̀. Ẹni bá lálì yálàyẹ nìkan, má gbàgbé pé wọ́n lè fọ pọ̀rípọ̀rí yálàyà rẹ o. Àmọ́ ọmọ ìlú òkè ni wá, à ń tijú. Orí ìgbẹ́ ìpéjú báyìí, òun làlá fìlà. Lọ́jọ́ tí fìlà bá ti kọjá bí, ẹ mọ̀ pé àbùkù ń bọ̀ nù. Gbogbo àwọn tá a wá là ń sọ yìí, àwọn Fúlàní gan ti gbọ́ Yorùbá, ló fi jẹ́ pé ẹ má jà yẹ̀yẹ́ ara wa jù, ẹ sì má jà downgrade ara wa jù, ni mo fi ń fi eléyìí, ni mo fi ń pẹ̀tù sí wa lọ́kàn. Ohun tó ṣẹlẹ̀ sólóyè Sunday Igboho, tá a bá kà nísìn, ó ti pé 4 years. And it's not yet stable. 4 good years. Bá a ṣe wá ń sọ tó, bólóyè Sunday Igboho bá bọ́ síta ń bẹ̀ òun, èrò lọ bí ọlá omi ni. Ẹ má jẹ́ àgbàgbé, John the Baptist la rán níṣẹ́ kí Jésù tó dé o.
níjọ́ tí Jésù dé John the Baptist kò bínú ẹ̀ o tẹ́ ẹ bá gbàgbé John the Baptist ló baptize Jésù kí wàá làwọn bínú ara fún ìràwọ̀ tó bá bọ́ta kò síbẹ̀ ṣe lè tẹ́rì ohun tí ò yọ pọ̀lọpọ̀ nìyẹn o bẹ́ẹ̀ ṣe ń bà á jẹ́ àwọn èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ no matter what you could say about him it will surely be loved by many no matter the blackmailing it will surely be accepted by many. That's what we call true loyalty and true love. You earn it, it can't be bad. Wọn kì í rà á. Owó ò ṣe é rà á. Ìkankan ló ṣe la yóò fi rí pé ẹni yìí la gbà fún. Gbogbo àwọn èrò tẹ́ ẹ̀ rí yẹn. Ṣé olóyè Sunday Igboho wá kó owó fún yàn kan kó yẹ máa fún wọn? No. No. Ṣé 10,000 tá a bá ṣírò ẹ má jẹ́ àbùkọ́ jẹ́ ká ṣírò èèyàn 500 èlò ló jẹ́. Mo kí brother Marcus ọmọ Balógun ọmọ ọ̀pọ̀lọpọ̀lọ̀ lára àwọn èjìká tí ò jẹ́ káṣọ ó jábọ́. Ìgbà mi wọ́n kàn pè mí pé Mr. Wisdom ẹ wọnú àkáǹtì yín mo ṣe kankan síbẹ̀. Àbùdí ntọ́lọ́kun àbùdí ntọ́lọ́sà a kì í rójú ọgbẹ́ àná lára omi owó onítọ́ lọ́wọ́ yín o forward ever backward never. Ẹ̀rí ìfẹ́ ni ẹja jọ lò láàrin ara wa. Bóníkálùkù ẹgbà bí tẹ́ ẹ fẹ́ gbà ẹ jẹ́ kóhun náà gba tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. It's not a compulsory for Sunday Igboho to submit to Gani Adams. Gani Adams, make your own way differently. Let Igboho make his own differently. Asari Dokubo can't expect Tombolo to come and lie down for him. They are making their own thing differently. Afa al-Falaki, Alan Wasalam Bekun Marahaba. So, Egbe make impact wa. Igboho has made a good impact. ONN is not what we can use money to buy. Fúnra ẹ̀ ló ẹ̀nẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn làwọn èèyàn fi fẹ́. Aare Gani has his own through 1993 election when everything happened in what do you call it? My 12 in Lagos. And people fought for him. You earn loyalty, you can't buy it. It's not by sweet mouth. People see who you are before they submit to you. Your devotion, your hard work, your struggle will make people to devote for you. Osalo, Kirika, Jenjai, Chenjai, Mandela, Osawa, Nigeria. So during those periods, Majama Saloku, nígbà tó rí pé gbogbo àwọn gómìnà state mẹ́fẹ̀ẹ̀fà ti padà lẹ́yìn ẹ̀, kò sẹ́ni tó lè lọ sábà. Nígbà tí olóyè rí pé àwọn kábíyèsí wa náà ti rí ohun tó yẹ kán rí, ló di ẹni tó lọ síwájú wọn. Ìgbà tí oníkálùkù wọn ò fẹ́ gbọ́ tẹnu ẹ̀, he did not send any one of them. So, ìyẹn wá jẹ́ èébú. Mo rí èèyàn kan, wọ́n ní ọmọ Ṣéwù, ó ṣe ọ̀rọ̀ kan, nǹkan kan. Wọ́n ní wọ́n gbówó fún. Ṣé olóyè yóò àmọ́ pé lágbájá ṣe fídíò fún àáfọ̀ lówó? Níbo ló ti ráyè?
tẹ́ bá send video sólóyè Eloshina kí ló sọ ńbẹ̀ mo fọlọ́run búra kí ló sọ ńbẹ̀ mane wò ó mọ̀ pé mi ò lè ráyè wò kí ló sọ point ibẹ̀ ló fẹ́ gbọ́ kò ráyè débi pé yóò á máa pe irú ọmọ ṣéwù àbí yóò á máa wo fídíò ẹ̀ níbo ló ti ráyè irú ọmọ ṣéwù èèyàn lọ́mọ ṣéwù o má sì mí gbọ́ bẹ́ẹ̀ irú ọmọ ṣéwù ni ó wà máa pè níbo láyé dèdè rẹ wà ọmọ ṣéwù ó rà pé ẹ̀kan kọ́ sábẹ́ comment section ni pé kó sọ̀rọ̀ pa ogun tó ń ṣẹlẹ̀ ní kínní olóyè Sunday Igboho àmọ́ irú ọmọ ṣéwù irọ́ bá tiẹ̀ ní gbogbo olórin àbó tíátà ní ń pè mo ló ti ráyè mo ń ṣe yìí ìfẹ́ la nílò láàrin ara wa Àmọ̀tẹ́kùn kó bó OPC ṣe kí OPC kó mọ́ wà Àgbékọ̀yà gẹ́gẹ́ bí ọ̀tá rẹ̀ gbogbo OPC Àgbékọ̀yà Àmọ̀tẹ́kùn mọ́ wo olóyè Sunday Igboho bí pé kì í ṣara yín Yorùbá kan náà lájọ jẹ́ ìfẹ́ orírun wa lásìjọ ní ká pawọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan nítorí kan pawọ́pọ̀ wọ́n mọléla ìrìn ìrùn wọ́n pawọ́pọ̀ wọ́n màgìyàn àwọn oyin wọ́n pawọ́pọ̀ wọ́n ṣàfárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni àwọn kan ni wọ́n declare Ìbà Gani Adams wanted ẹ̀kan ni wọ́n declare Ààrẹ Ìbà Gani Adams wanted ẹ̀ẹ̀mejì wọ́n ti declare olóyè Sunday Igboho wanted wọ́n declare rẹ̀ wanted láyé Ládọjà àwọn kankan wà you can google it bàbá Ọbásanjọ́ declare olóyè Sunday Igboho wanted nígbà ẹ̀ ọlá àwọn tá a fi mọ̀ ní pé kò tí ì dá social media and he was also declared wanted July 4th when DSS declared him wanted as well. So, ṣé ó lọ bá wọn yẹn ní pé ẹ declare mi wanted o kí lè ló kọ àbẹ́yẹ̀wò ni ó wù pé kí n má lè wọnú ilé mi. No. Ẹni tí ó ní àwọn ọkọ̀ tó da lágbàlá tó nílé tí ò ń ṣe kékeré tó ní connections ó wá fi gbogbo ẹ̀ lẹ̀ wọ́n wá fi sínú German cell fódìdí 3 months ó wà Kútọ̀nù for good 2 years ẹ sì bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run Ọlọ́run ọba ló dá bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àgbà kámú ẹ mọ́ expect yìí pé báyìí bọ́ bá tásìkò àti fùràlà security ẹni ọba àwùjọba kó gbé security fún security yẹn kọ́ ní òye olóyè Sunday Igboho kúrò nínú iṣẹ́ Sunday Igboho is a billionaire. Is a billionaire. Lọ́jọ́ kan èèyàn kan ó nídìí mọ́tò ìrìn dárúkọ ẹ̀ mo wá pè wọ́n pé yes sir lágbájá báyìí nídìí mọ́tò wọ́n ní ṣínà kí wàá ló fẹ́ mo ní ó máa dáadáa bá lè gbé mọ́tò fún un mo fi Ọlọ́run búra ẹni yẹn bá ń gbọ́ prógrámù mi ó máa jẹ́rìí sí èmi go ò débẹ̀ wọ́n kàn ní ó yá fún nọ́mbà yìí kó pẹ́ nìyí kó wo mọ́tò yìí tó bá láìkẹ́ kó lọ gbé mọ́tò tí mo dẹ̀ ń sọ yìí tó kún bọ ní mọ́tò bíi 7-8 million ni ó dẹ̀ gbé fún. So tẹ̀tẹ̀ ògbògbò ti lómi tẹ́lẹ̀ kójú ò tó dé kìí ṣe dìdìrín tá à ń dánwò social media irọ́ ó fi Yorùbá nation ẹni tó tún sọ nígbà tí bàbá Kọ́lá Olóòtú gíláàsì tàbí fún wọn ní èmi ò dúró de ẹnì kankan kí n dé kí n lọ ní kò dúró de kéèyàn kan fún lówó October 1st ìṣàgbọ́ òbí kan ni. He's just doing his own the way God has just sent him. Oloye ó ṣe nǹkan mi èyí ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé ẹ gbọ́ ṣé kí náà ni má bínú ìrántí sọ fún ọ ni èmi ti ṣe yẹn
tó bá ń gbọ́ ọ̀nà ló pọ̀ ní òjọ́kùnrin ọlọ́mú. He is contented on his own. Ilé epo tólóyè ní kì í ṣẹgbẹ́ mẹ́ta láwọn ibi tó dá. And other businesses. So what are we insulating? Ó ti mókè kò sí bẹ́ẹ̀ ṣe lè jábọ́. Kò wá sí bá a ṣe lè ṣe náà. Kò sẹ́ni tó lè járe Gani Adams ìbọn pé yóò mọ tọrọ jẹ. Ó ti make name ẹ jẹ́ kó ní kálukú ó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Àkànbí mo fẹ́ máa fèyí ṣe lọ. Ànílò lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, ànílò lọ kọ̀ọ̀kan tó lọ tí ò dé sàlẹ̀ odò. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tá a jọ ṣe ti ìrọ̀lẹ́ yìí, alẹ́ yìí, gbogbo yín pátá ni mo kí. Mo kí Tẹ̀rásà Kọ́láwọlé, mo kí Olúwatóyìn Òkètúnmọ̀, mo kí Ọláyínká Ọlátúbọ̀sún, Ṣeun Adélékè, mo kí Aṣáájú Ògúnlẹ́yẹ, mo kí Alhaji Kabiru Àṣàfà, mo kí gbogbo wa, mo kí Ọlámídé Jogun Òpólú, ẹ má bínú bí mo bá ṣe pé gbogbo yín pátá ni mo ní, mo kí wọn ò lólódì níbì kankan. Mo kí Alhaja Sherifa George, mo kí bàbá mi Ọláyínká Ọlátúbọ̀sún. Àkànbí mo fẹ́ máa fi yìí ṣe lọ. Ànílò lọ́jà tó lọ tí ò dé sàlẹ̀ mi, ànílò lọ kọ̀ọ̀kan tó lọ tí ò dé sàlẹ̀ mi. Àyúnlọ báyìí lọ́wọ́ ọmọ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ ń tẹ̀lẹ̀. Ó dàbọ̀ yín bàbá, ó dàbọ̀ yín màmá, ó dàbọ̀ yín ẹ̀gbọ́n. Mo kí Rọra Sọ́lì Ayọ̀ Ridwan, mo kí gbogbo wa. Ó dàbọ̀ àsùnjí ó dàbọ̀.